الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله البارئ الخالق ووارثهم والصلاة والسلام على سيدنا محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا. أما بعد أدعو بفهم ولو الله الحمد لله شيفان أبو محمد صلى الله عليه وسلم. ọpẹ́ tí adé Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ wọ Ọlọ́run la ilaha illallah. wọ́n ní likuli maqal gbogbo ọ̀rọ̀ ló ní ní táwọn ń sọ ń bẹ gbogbo àyè kankan ló lọ́rọ̀ tá a sì máa ń sọ. lẹ́ni inshallah ní tí a gbé yẹ̀wò òun náà ni bí a ti ń bá oṣù Muharram eléyìí tí àwọnú ẹ̀ yìí bá ti ń bá lò àti Muharram gọ́gọ́ fún ara ẹ̀ oṣù yẹn báwo ni àwọn nǹkan ribiribi tó ṣẹlẹ̀ ń bẹ kí ni pàtàkì ẹ̀. a wá bọ́ sí oṣù tuntun tí ń jẹ́ ìjírá 1448 eléyìí tí a bọ́ sí yìí ìjírá gọ́gọ́ fún ara ẹ̀ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀. kó tó di pé a tẹ̀síwájú a pè àfáwà Kamaldeen kó bá wa ka Quran ṣíde ètò tí ẹ̀ ní. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين واعلموا أن الله مع المتقين. Ọlọ́run ọba àlékè ọlá ó ní. إن عدة الشهور عند الله 12. ó ń bẹ lọ́dọ̀ wọn Ọlọ́run àwọn oṣù tí Ọlọ́run ọba àlékè ọlá tí ó recognize ó jẹ́ 12. في كتاب الله. àwọn oṣù yìí náà Ọlọ́run kọ kalẹ̀ sínú Al-Qur'an Karim. يوم خلق السماوات والأرض منها 4 حرم. nínú oṣù 12 tọ́lọ́run bá àlékè ọlá tó pèsè kalẹ̀ fún wa 4 ń bẹ ó jẹ́ nínú àwọn oṣù abèèwọ̀. oṣù abèèwọ̀ ó jẹ́ nínú àwọn oṣù tó jẹ́ wípé la qitala fi kò ní sí ìjà. kí àwọn lábáwá kó tó di pé Islam dé kó tó di pé ànábì dé sallallahu alaihi wasallam ó ti wà tẹ́lẹ̀ rí nínú àwọn oṣù yẹn wọn kì í báyàn jà
wọn kì í pèsè ogun àmọ́ tí wọ́n bá wá pèsè táwọn aráàta bá wá sọ pé a fẹ́ wá bá wọn jà ní tí wọ́n wá ṣe ni pé wọ́n wá sọ wípé àwọn fẹ́ dáàbò bo ara wọn àmọ́ kò ń ṣàwọn ni wọ́n pinlẹ̀ ogun nínú àwọn oṣù yẹn tó jẹ́ oṣù àbẹ̀wọ̀ mẹ́rin ń bẹ ó jẹ́ ètò tẹ̀léra wọn mẹ́ta ń bẹ ó tẹ̀léra wọn mẹ́rin ní gbogbo ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ òun náà ni Muharram aláwọ̀kọ́ òun náà ni Zulqada Zulhijja àti Muharram Rajab òun ló wà síwájú Ramadan Zulhijja òun ló parí oṣù Muharram òun ló bẹ̀rẹ̀ ọdún tuntun ó mì pé ká wá parí ọdún tuntun ọdún tá à ń lò tẹ́lẹ̀ ká parí ẹ̀ pẹ̀lú dáadáa ká tún wá fi dáadáa náà tún tẹ̀lé ọdún tó ń bọ̀ tí ń ṣe oṣù Muharram a jẹ́ wípé ọlọ́run bá àlékè ọlá ó nífẹ̀ẹ́ wa ó fẹ́ dáadáa kún wa. dhalika dinul qayyim. eléyìí náà ni ẹ̀sìn tó dúró déédéé. fala tazlimu fihinna anfusakum. ẹ má ṣe àbòsí fúnra yín nínú oṣù náà. waqatilul mushrikina kaffatan kama yuqatilunakum kaffa. ẹ bá wọn kèfèrí jà àwọn tí wọ́n jẹ́ wípé wọ́n dì yín lọ́wọ́ mú kékeré má ṣẹ̀sìn. kama yuqatilunakum kaffa. ẹ bá wọn jà gẹ́gẹ́ báwọn náà ṣe ń bá yín jà tán bá wá bá yín ẹ dìfẹ́ǹdì wọn ara yín ẹ má yẹ kí wọ́n kógun jà yín. wa'lamu. wa'lamu anna Allaha ma'al muttaqin. ẹ lọ mọ̀ dájú o ọlọ́run bá àlékè ọlá ó ń bẹ pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo. àyà yìí ó jẹ́ ká mọ̀ wípé oṣù Muharram oṣù nínú àwọn oṣù àbẹ̀wọ̀ ni táwọn náà bá dẹ̀ wò ẹ rí i pé ó bẹ̀rẹ̀ ọdún tuntun àwọn ní ọdún tuntun ní ìsìn àti bọ́ sí ìjìrá 1448 abẹ́ ọlọ́run bá àlékè ọlá àti bẹ̀rẹ̀ náà nìyẹn kọ́lọ́run kó jẹ́ kí ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ kó la ọdún náà já. àmín. nínú àwọn tí a tún gbọ́dọ̀ mọ̀ wípé ìjìrá kí ni wọ́n ń pè ní ìjìrá àwọn sọ pé ìjìrá ọdún 40 kìíní kan ìjìrá ọdún 47 48 49 kò wá lásán mana ìjìrá al-intikal at-tark kéèyàn fi nǹkan sílẹ̀ ni wọ́n ń pè ní ìjìrá ó wá ní al-intikal nàbì tó wá sọ pé nínú Islam kí náà ń pè ní ìjìrá bọ̀ ìjìrá gọ́gọ́ fún ara ẹ̀ nínú èdè ó mì pé kéèyàn fi nǹkan sílẹ̀ ó fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ ó bọ́ síbi ntọ́lọ́hún sọ pé kò ṣe ìjìrá kan nìyẹn èèyàn tí òun kírun tẹ́lẹ̀ tó di ẹni tó ń kírun ó ṣe ìjìrá náà nìyẹn èèyàn tí òun ń gbàwẹ̀ tẹ́lẹ̀ tó di ẹni tí ń gbàwẹ̀ ó ṣe ìjìrá kan nìyẹn èèyàn tí òun sọ dáadáa lẹ́nu òpùrọ́ tó wá ní òun ti máa dẹni tí máa ń sọ òdodo báyìí ó ṣe ìjìrá kan nìyẹn àmọ́ nínú Islam tí ń jẹ́ ìjìrá ìrìn àjò ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam láti Mọ́kà lọ sílùú Mọ̀dínà ìjìrá nìyẹn ká wá sọ pé a fẹ́ wo ẹ̀sìn ká kúrò níbi lógà òun náà ni pé intikọ́ọ̀lì nàbì min Mọ́kà ilal Madina kí ànábì kúrò láti Mọ́kà lọ sílùú Mọ̀dínà òun là ń pè ní ìjìrá ìjìrá yẹn wá rè kí ló bí ńṣe ni láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Islam dé láti mú àlàáfíà wá àwọn aráàlú Mọ́kà níjọ́ náà lọ́hùn wọ́n ń sin ẹbọ tí wọ́n ń sìn kò jẹ́ kí wọ́n mọ ọlọ́run ẹyọ kan ojúmọ́ kan ẹbọ kan ni tọ́wọ́ ti jí láàárọ̀ òòṣà tí wọ́n máa sìn lénìí yóò yàtọ̀ sí òòṣà tí wọ́n máa sìn lọ́la tó bá ti di níjọ́ kejì náà
òòṣà tó máa sùn ní ọ̀la yẹn náà yóò tún ní yàtọ̀ sí tó máa sùn lọ́tùnla bí wọ́n ṣe wá yípo ọjọ́ oṣù ọdún bí wọ́n ṣe yípo ẹ̀ nìyẹn. lamma jaha an-nabi sallallahu alayhi wa sallam nígbà tánábì dé ó sọ fún wọn wípé ọlọ́run ẹ̀ẹ̀kan ṣoṣo ló wà. nínú ìròyìn tó fi ròyìn ọlọ́run ni pé kò bímọ ẹnìkan ò bí òun ló ń ṣèrànlọ́wọ́ òun ló dá yín ẹrú sìn ẹ̀ lẹ́jẹ́ ẹ̀ tún wá lè rí ó wá ṣe wọ́n lè mọ̀ bóò ni ìwọ ṣe máa ròyìn ṣebí ọlọ́run tiwa là ń rí làwọn dẹ̀ ń fún ní tó fẹ́ ó dẹ̀ ń dá wọn lóhùn lẹ́nu ọlọ́run sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó yá ànábì wa bẹ̀rẹ̀ sí ní polongo ó bẹ̀rẹ̀ sí kò dákẹ́ ó bẹ̀rẹ̀ sí ní máa sọ fún àwọn aráàlú Mọ́kà ẹ gbà t'Ọlọ́hun qul la ilaha illallah tuflihun tẹ bá gbà t'Ọlọ́hun tẹ bìlífù nínú Ọlọ́hun tẹ gba àwọn pé òun ànábì Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́hun lòun ẹ jèrè kò ń ṣe pé ẹ jèrè nílẹ̀ ayé nìkan o tó bá jẹ́ ògbìdàlẹ̀ kíámà náà ẹ tún jèrè eléyìí wà l'Ànábì sọ fún wọn sallallahu alayhi wa sallam ni wọ́n wá dìde pé ẹni yóò màmá fún wa ní kékeré ẹnìkan ìjọ ni wọ́n bí ẹ náà ṣe bí ṣojú wa ni wọ́n ṣe bí ẹ wàhálà yẹn wá pọ̀ ìlú wa dàrú wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbógun ti Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kí ló fà á tí wọ́n fi ń gbógun wọ́n rí pé Ànábì náà ti ń ní àwọn kan tó ń tẹ̀lé tó ń nígbàgbọ́ sí tí wọ́n dúró tì nínú wọn ni Abubakar Siddiq radiyallahu anhu wọ́n wá wò pé kí ni káwọn ṣe wọ́n á fìyà jẹ wọ́n fìyà jẹ wọ́n fi ibi pa wọ́n ní wọ́n lára débi pé tó máa lówó lọ́wọ́ tó fẹ́ ra nǹkan nínú ọjà wọn ò ní tà fún wọn ò tún ní bá wọn sọ̀rọ̀ wọ́n wá dá wà láàrin ìlú kí ló fà nítorí pé wọ́n nígbàgbọ́ sínú Ọlọ́run ọba Allah nìkan pé kò lórogún kò sì bímọ ẹnìkan ò dẹ̀ bí làwọn fi wá gbé wàhálà dìde ó wá wò pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ibo ni mọ́líjà o ibo là ń lọ ó gbéra ó ṣe mọ́ṣúárà pẹ̀lú àwọn sọ̀hábà ẹ jẹ́ ká lọ sílùú Abyssinia ká kúrò nílé fún àwọn ẹni wọ́n lọ sí ìlú Abyssinia ìgbà tán pé ọba kan wà ń bẹ̀ olódodo ni ìgbà tán débẹ̀ ọba wọn ó gbà wọn tọwọ́ tẹsẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n dìde wọ́n tẹ̀lé wọ́n sìn débẹ̀ nígbà tí wọ́n débẹ̀ wọ́n rí i pé wọ́n gbà wọn lálejò wọ́n tún ṣalátakò wọn tí Jafar ibn Abi Talib tó jẹ́ olórí wọn níjọ́ náà lọ́hùn wọ́n tún wá polongo débi pé wọ́n tún dọ́gbọ́n sọ wípé àwọn ti gba Islam nílùú Mọ́kà wọ́n fi tan àwọn mùsùlùmí tó wà nílùú Abyssinia níjọ́ náà lọ́hùn táwọn kan fi padà àwọn kan dúró sọ́hùn wọ́n lọ sí Taif wọ́n sọ̀kò fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àwọn kan tún wá padà lọ sílùú Abyssinia pé ẹja dúró síbí kó tó di pé Ọlọ́run ṣe wàá yọ̀ǹda fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ dìde ẹ kúrò nílé ẹ lọ sí ìlú Madina. wa min ahammi asbabil hijrati. nínú àwọn pàtàkì ojúlówó asbabil hijrati ila Madina. Ànábì fi kúrò nílùú Mọ́kà lọ sílùú Madina. himayatul muslimina minal idtirari wa ta'dhib. òun náà ni pé ìyà yẹn pọ̀ Naam. ó dé gáyà wípé kí wọ́n máa sọ pé káwọn sọ̀hábà máa lọ bá Ànábì sallallahu alaihi wasallam pé ṣe bó sọ pé Ọlọ́run ó ràn wá lọ́wọ́ mata nasrullah ìgbà wo ni àránṣẹ́ Ọlọ́run tó sọ pé ó ń bọ̀ yẹn ìgbà wo ló máa dé ìjírá tá à ń sọ tá à ń kà lẹ́nu yìí kò ń ṣe ìjírá tó bá ìrọ̀rùn dé
ìnira àwọn sọ̀hábà kọ́lọ́hún kó bá ní yọ́nú sí wọn tó bá ní as-sabiquna al-awwalun minal muhajirina wal ansar àwọn kan tó wà nílùú Mọ́kà àwọn ló wá dìde ó ń bẹ́nu wọn tó fẹ́ jáde kó nílùú Mọ́kà tó ṣe wípé oníṣòwò ni gbogbo iléeṣẹ́ tó ní ìyàwó tó fẹ́ ọmọ tó bí wọ́n ní ò lè mú lọ pé ibo ló ń lọ ó ló ń lọ bá Ànábì Mọ̀dínà sallallahu alaihi wasallam ibi ló ti ṣe iṣẹ́ ẹ̀ ibi ló ti rówó ẹ̀ gbogbo tó ní àtọmọ àti dúkìá ó filẹ̀ ní àtìyàwó Abdurrahman bin Khawf ó ṣe wá fi gbogbo ẹ̀ lẹ̀ ó ṣe wá lọ bẹ̀rẹ̀ olówó nínú ní Mọ́kà ó ṣe wá kúrò Mọ́kà ó ṣe wá lọ sílùú Mọ̀dínà láti lọ tún bẹ̀rẹ̀ ṣé bó ṣe rọrùn náà nìyẹn nínú àwọn ìnira tí àwọn sọ̀hábà àwọn ẹni àná tí wọ́n bá Ànábì lò gbà sallallahu alaihi wasallam tó bá ń sọ wípé radiyallahu anhum kò bá erédé o iṣẹ́ ni wọ́n ṣe débẹ̀ wọ́n wá délùú Mọ́kà ìlílọ wọn ìrìn àjò tí ò ń ṣe ìrìn àjò pé mò ń dágbére pé mò ń lọ ni yíyọ́kẹ́lẹ́ pé a fẹ́ lọ síbẹ̀ kéèyàn yọ́kọ́lẹ́ kúrò nílé kó má di pé wọ́n mọ̀ kó má jẹ́ kí wọ́n mọ̀ kò ṣe dẹrù torí pé tó bá rí ẹ pò ń lọ wọ́n tún pa ẹ́ ìjìra ẹ̀ nìyẹn àmọ́ nígbà tí wọ́n wá délùú ìlú Mọ̀dínà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú tó kọ́kọ́ ṣe òun ni pé aláwọ̀kọ́ ni pé binawul masjid ó kọ́kọ́ kọ́ mọ́ṣáláṣí aláwọ̀kọ́ nìyẹn pé mùsùlùmí dé àwùjọ kan ó kọ́kọ́ kọ́ mọ́ṣáláṣí torí ẹ̀ ló ṣe jẹ́ wípé nínú àwọn ẹ̀kọ́ táwa náà kọ́kọ́ kọ́ nìyẹn táwa ṣe jíra àbá kó láàyè kan síbì kan mọ́ṣáláṣí là á kọ́kọ́ gbé kalẹ̀. liyakuna makanan lissalat. torí pé nínú mọ́ṣáláṣí yẹn a máa kírun bẹ̀. wa ta'lim. nínú mọ́ṣáláṣí yẹn a máa kọ́ra wa lẹ́kọ̀ọ́. wa ijtima'il muslimin. nínú mọ́ṣáláṣí yẹn àwọn mùsùlùmí á parapọ̀ sójú kan a máa jíròrò lórí ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì. wa idarati shu'uni dawlati. shu'uni dawla a máa wá tọ́ra wa sọ́nà lórí àlámọ̀rí ilé ayé àlámọ̀rí bá ṣe ìjọba ẹlẹ́ẹ̀kejì ń bẹ nínú tí ànábì tún ṣe sallallahu alayhi wa sallam al-mu'akhatu bayna al-muhajirin wal ansar. àwọn kan ni wọ́n kó láti ìlú Mọ́kà ni wọ́n lọ sí ìlú Mọ̀dínà àwọn ẹ̀la ń pè ní muhajirun àwọn tó wà nílùú Mọ́kà nílùú Mọ̀dínà tí wọ́n gbà wọn ará Mọ́kà lálejò àwọn ẹ̀la ń pè ní ansar àwọn méjèèjì yẹn wá ní àwọn sọ̀hábà ni wọ́n gbà lálejò nínú wọn Abdurrahman bin Khawf òun wá láti ìlú Mọ́kà olówó ni gbajúmọ̀ ni òun ni àwọn ará Mọ́kà sọ wípé gbogbo owó tó ní ó gbọ́dọ̀ kólẹ̀ nínú àwọn ìgbìyànjú àwọn ẹni àná nìyẹn owó tó ní láyé lénìí ní tí ẹ̀dá nífẹ̀ẹ́ sí jù ó ní owó wọ́n tún máa sọ wípé lẹ́yìn owó tún ni àmọ́ tó ti bẹ́ẹ̀ òun fi owó lẹ̀ nítorí ìfẹ́ tó ní sànábì wa Muhammad sallallahu alaihi wasallam. minal muhajirin Abubakar as-Siddiq. nínú àwọn tí wọ́n wá sopọ̀ òun náà ni Abdurrahman bin Khawf àti Saad bin Rabi'a àwọn méjì yẹn Saad bin Rabi'a ìyẹn jẹ́ ansori nínú àwọn ansori ìlú Madina ni Abdurrahman bin Khawf ó jẹ́ ará ìlú Mọ́kà nínú in tí Abdurrahman bin Khawf ṣe tí táwọn méjì ṣe ni pé Saad òun náà kò ń ṣe akúṣẹ̀ ó wá ń sọ fún Abdurrahman bin Khawf pé kó wá káwọn jíjọ máa ṣiṣẹ́ pọ̀. Abdurrahman bin Khawf tó wá sọ wípé ó dàbí pé ilẹ̀ yìí tutù kóun lọ opportunity ó tún sọ pé júwe ọjà fún mi tó bá ti júwe ọjà fún mi Ọlọ́run lè kádàrá kóun náà ní ẹni tó ti lówó rí Mọ́kà ni ó ṣe wá lọ béèrè Ọlọ́run tún wá dá ní ọlá tó ti ju ètò fi sílẹ̀ ní Mọ́kà lọ
torí ìdí èyí nínú ẹlẹ́ẹ̀kẹta tí ànábì gbéṣe sallallahu alayhi wa sallam nínú nígbà tó dé ìlú Mọ̀dínà òun ni pé tanzim al-alaqa ma'a ghayril muslimin. àwọn kan wà nílùú Mọ̀dínà tí ànábì bá ń bẹ̀ ó wá àtúnṣe àjọṣepọ̀ láàrin wọn ó wá dà papọ̀ tó jẹ́ pé àjọṣepọ̀ wọn wá dánmọ́rán kò débẹ̀ láti wá dà lúrú gbogbo wọn àjọ ń gbé ní ìtùbínùbí wọ́n jọ ń gbé papọ̀. so torí ìdí èyí oṣù Muharram eléyìí tí a wà nú ẹ̀ yìí kò ń ṣe pé ọdún tuntun téèyàn máa celebrate bí irú January 1 ká ṣe party ká pẹran ọdún irọ́ o torí pé àwọn ẹni àná wọn ò ṣe bẹ́ẹ̀ ń tá a lè ṣe tó sábà mọ́ oṣù tá a wà nínú ẹ̀ yìí òun ni àwẹ̀ Àṣúrà àti Táṣúrà ni pé ọjọ́ kẹsàn-án nínú oṣù Muharram àdọ́jọ́ kẹwàá nínú oṣù Muharram kódà ọjọ́ kọkànlá náà a tún lè gbà. kí ló fà á ni pé nígbà t'Ànábì dé ìlú Mọ̀dínà sallallahu alayhi wa sallam ó rí àwọn Yẹ̀húdí tí wọ́n ń gbààwẹ̀ ó wá ń béèrè lọ́wọ́ wọn pé kí ló tẹ̀ ń gbààwẹ̀ torí Yẹ̀húdí náà dominate nílùú Mọ̀dínà kí ló tẹ̀ ń gbààwẹ̀ wọ́n ní àwọn ń gbà nítorí pé ọjọ́ yẹn ni Ọlọ́run la Ànábì wa Musa àtàwọn tó tẹ̀lé nínú òkun pupa lọ́wọ́ Fáráò nígbà t'Ọlọ́run wá láwọn àwọn wá yan ọjọ́ yẹn pé ẹ jẹ́ ká máa gbààwẹ̀ níjọ́ yẹn Ànábì wa sọ fún wọn sallallahu alayhi wa sallam ó ní ana ahaqqu bi Musa minkum pé òun lòun lọ́lá sí Musa torí Ànábì ni lẹ́yìn Musa tí ń ṣe Mósè ló kan Ìsá tí ń ṣe Jesus Christ lẹ́yìn yẹn ló ṣe kọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tẹ́yìn bá wá ń gbààwẹ̀ níjọ́ yẹn àwa náà lẹ́tọ̀ọ́ láti máa gbààwẹ̀. ló bá ń gbààwẹ̀ ló bá ń sọ fún àwọn sọ̀hábà náà pé ẹ̀yin náà ẹ máa ṣe kíni ẹ máa gbààwẹ̀ ó wá ní tọ́lọ́run bá pa òun láṣẹ tọ́lọ́run bá yọ̀ǹda fóun ní ọdún tó ń bọ̀ torí pé ọdún yẹn wọ́n gba ẹ̀kẹsàn Ànábì gbà ó wá ní tọ́lọ́run bá yọ̀ǹda fóun ní ọdún tó ń bọ̀ òun ó gba ìkẹsàn àti ìkẹwàá láwọn Yẹ̀húdí ń gbà láti lè jẹ́ kí ìyàtọ̀ wà láàrin wa àti Yẹ̀húdí so ọwọ́ Ànábì wa ń gba ìkẹsàn Àìṣà wa gbé wáyé pé àti kẹsàn àti kẹwàá àti kọkànlá náà ni ó dáa fún mùsùlùmí tí àwẹ̀ yẹn tó máa bọ́ sí ọjọ́ Wednesday Thursday Friday eléyìí tó ń bọ̀ èní jẹ́ ọjọ́ Jímọ̀ ní ìsìn tó wọ́n fi di Wednesday tó ń bọ̀ Thursday tó ń bọ̀ àti Friday àwọn eléyìí ni iṣẹ́ àṣegbọ̀ rẹ̀ tá a bá parí ọdún tó lọ tá a parí ẹ̀ dáadáa ọdún tá a tún wà náà yìí a tún gbọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa torí pé tá a bá ń ṣe dáadáa kún dáadáa náà láà lè rí ìyọ́nú Ọlọ́run bá a ṣe ń wò pé à ń sùn à ń jí à ń nà lórí bẹ́ẹ̀dì à ń dúpẹ́ fọ́lọ́run bẹ́ẹ̀ náà ni àwọn ọjọ́ tá à ń lò ló ń lọ lókè yẹ̀pẹ̀ àwọn ọjọ́ yẹn kẹ̀rí ó dẹ̀ ti ní ọjọ́ tá a lò dáadáa tá a bá ṣe òun náà ni Ọlọ́run ó fi san ẹnì kọ̀ọ̀kan wa lẹ́san torí ìdí èyí ọjọ́ tí àwọn sọ̀hábà wa sọ yìí pé ká wá máa mú ká fi ka kàlẹ́ndà òun ni ìjìra kí ló dẹ̀ fà ni pé nítorí ó jẹ́ turning point ọjọ́ tó pàtàkì ní ọ̀dọ̀ àwa mùsùlùmí torí àwọn ewu tí wọ́n ti là kọjá torí délé abẹ́ Ọlọ́run bá àlékè ọlá eléyìí tá a wí Ọlọ́run jẹ́ kí agbóyé ju bí a ti gbé kalẹ̀ lọ aqulu qawli hadha astaghfirullaha alayhi wa lakum wa li jami'i muslimina wal muslimat adúpẹ́ fún bàbá wa kábíyèsí Dr. Abdulrasaq Adénúgbà tàbí tọ̀tọ̀ dárúkọ wọn Òkòkòdáná kejì tí wọ́n jẹ́ kábíyèsí tìlú Àgọ́wòye Ìbùmàwé tìlú Àgọ́wòye ẹ̀mí gígùn àti àlàáfíà ara kọ́lọ́n kó bá ní ṣe fún wọn. Àmín. Ọlọ́run kó bá ní gbàdúrà wọn èlé ó ti gbà náà àdúrà wọn Ọlọ́run àfọwọ́ bàjẹ́ kan Ọlọ́run à ń bẹ́ẹ̀ ni àpáláṣẹ dáadáa tilé ayé Ọlọ́run kó jogún ẹ̀ fún wọn. Tàlẹ́kìámà má ṣe léwọ̀ wọn à ń bẹ Ọlọ́run fún wọn
kọ́ ló bá ní gùn ọ́ lẹ́mìí Àmín. kó bá ní gùn ọ́ lẹ́mìí Àmín. lórí dáadáa kí dáadáa wọn tún kún dáadáa Àmín. ọlá ìpè méjì ọlọ́run Àmín. ọlá la ilaha illallah lọ́dọ̀ wa ń bẹ̀rùn a máa ń dá wákà fún bàbá kábíyèsí pé abẹ́ olúwa fún kábíyèsí fún kábíyèsí. kíkó dákun kó máa pa kárùn dákun kó máa ṣe kó sì dákun kó máa ta abudurasaki ọba rẹ̀ kápẹ́ ṣéwù ṣéwù. ṣéwù Ṣéwù. ṣéwù Ṣéwù. ọlọ́run kó bá ní ṣọ́ wọn kó bá ní ṣọ́ gbogbo nǹkan tí ń mí àti tí ò mí subhana rabbika rabbil izzati amma yasifun. wasalaamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin sallu ala rasulil karim. sallallahu alayhi wa sallam. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه